pé ọmọ yà wà lọ wáyé báwọn ní ti bẹ́ẹ̀ nu wọn báwọn sàbúrò Fatima anabi wa sálámà tán ngbà anabi sálámà anabi wa tẹ́wọ́ báyìí. fúnmọ̀lọ́fà sọ̀tàwù. anabi wa gbé ohùn rẹ̀ sókè. fúnmọ̀dá alayhim. anabi wa bẹ̀rẹ̀ sí í ṣépèlé wọn. wàkàrà ibà dáa falafan wà ibà sàlà falafan. bá anabi bá sì fẹ́ bẹ́ lọ́hùn fún kankan ẹ̀mẹ́ta ní òwì tó bá yìí fẹ́ ṣépèlé yẹn ẹ̀mẹ́ta ní òwì àná màmá náà ṣépè tani pé wọ́n ṣépè. gbà tó dójú ẹ̀ tán tí ọ̀rẹ́ nìkan tí ó gbà á lé àfọ́bẹ́ ẹnìkan ṣé Ádámù ọ̀rẹ́ nìkan tí ó gbà á lẹ̀ mùdírù nìkan náà nígbà tí Ádámù lẹ̀. òun lọ́gbà tó jásí wípé lérí ọ̀rọ̀ bàbá ṣèkà Ádámù ní mùdírù fi ní ọ̀tá tó bá ní. lọ́ba yẹn kọ́ bá kẹ́yìn ṣiṣẹ́ bàbá wọn ni wọ́n lọ rẹ̀. gbogbo àwọn tẹ́ẹ̀rì tí ń bá bàbá mùdírù sọ̀tá ni àtà àwọn fùrùmù mọ́kàs tí wọ́n tún rán àwọn ọmọ kéwù tí wọ́n náà wípé ẹ búlé àbá wa. kò sí ní tọ́fà tí wọ́n fi ń búlé àbá àwọn ju bọ́mọ àfa àwọn ti rí wọn. lórí wọn kọ́ ka sí pé àyè ni lè rí báwọn mọ́ a ti gba ní ti ń bẹ lọ́dọ̀ sí Ádámù kú mbẹ́ tí sí Ádámù parí nù káwọn máa wá lo tiwa lọ lọ́lọ́run sọ pé àwọn ọmọ rẹ̀ ò ní ti di ẹni lò nísìn. torí bàbá rẹ̀ ò sọ pé kẹ́ ẹ má rí ló ń gbà tí ń bẹ láyé ojú ayé sí Ádámù náà ló ń kálukú ti da tiwọn lẹ̀ tí sí Ádámù ò sì bínú kò tù ṣé ká Ádámù túlé kéwú ọmọ rẹ̀ kan ọgbọ bàbá ní kì í ṣe dandan ni kọjá ọmọ kéwù mi ó tú kómi ó tó máa hù bàbá ṣe bẹ́ẹ̀ gbogbo orú àwọn àyẹ̀wò táwọn ọmọ wọn ọ̀sẹ̀sán lónìí ẹ máa wà tìbọ̀ tán ẹ sì máa wà bọ̀ farabalẹ̀ ayé tí wọn ò lè rí bí ti ṣe Ádámù bẹ́ẹ̀ àbàwọn tí wọn bá mọ̀ àti wọn mú orí ìwúrò kù bọ́lá kò ní dàbí ti mùdírù bàbá ni a máa tú gbogbo ẹ̀ tí èyí bá já sí wípé ayé ọmọ wípé ha yàtúmọ̀ àwọn ọ̀rọ̀ bá ti ń kó ọ̀rọ̀ rẹ̀ pọ̀ èyí bá sọ ọ̀rọ̀ kan tó ń kálukú ọba yàtọ̀ pé ha àwọn òfìlẹ̀ mo bẹ yín mo ṣe sàrà àkọ́ máa lọ bẹ́ẹ̀ torí gbogbo àkọ́ ikú ni ń bẹ lọ́wọ́ wa. amanto pilẹ̀ àyè kọ̀ọ̀kan tó ń kálukú gbé kalẹ̀ a sì máa tó kálukú fi bíúdì àyè. ama a sì bẹ ní ó lépa kí ṣé Ádámù òkú lásìkò wọn a sì mọ ọmọkéwù tí ṣé Ádámù sọ wípé lágbájá àwọn ọmọkéwù rẹ náà ní màláfà torí kò gbàmí láàfà ṣé ó gbàmí láàfà pé mi mọ kọ́hún ìmọ̀ sọ ohun tí bóun ti dà pẹ̀lú ọkọ̀ Ọlọ́run àwọn ọmọkéwù tiẹ̀ náà ní gbà láàfà wọn ò sì gbà bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ wọn. àmọ́ fi ń wọlé bẹ́ẹ̀ ibi àti ìyàlọ́ ni wípé ọmọ rẹ̀ nígbà tó bá ń bú bàbá rẹ̀ inú rẹ̀ ò ní dùn ọmọ tó bá ń bú bàbá rẹ̀ tó bá ní ẹ fi bàbá lẹ̀ fún ọmọ ẹ bàbá ti kú ti wọn eléyìí bú ọmọ nìyí eléyìí bú ọmọ nìyí òun ò tiẹ̀ ní lọ́mọ rẹ̀ kájọ́ gbẹ̀yìn ẹ̀bẹ̀ ńlẹ̀ dání. wọ́n dájọ́ kú fún oyè ni. wọ́n dájọ́ ọ̀sẹ̀ bàbá ẹ̀sùn bàbá. náà arábì wọn bí ọwọ́ lókè arábì ni wọ́n lọ́wọ́ gbogbo àwọn Kùrẹ́ṣì tí wọ́n jòkó yá àtàwọn tó kù nù wa tí wọ́n kó ìdọ̀tí lémi lérí ńgbà tí ń sìn ọ lọ́wọ́ àléyìí kàbí hìm ọlọ́run bá mú wọn ọlọ́run bá mú wọn ẹ̀mẹ̀ta ló ń bẹ̀ anábì wa ní. dama kó tí wọ́n kọ́ ka gbogbo Kùrẹ́ṣì ta anábì ẹsẹ̀ wa sa àwọn wèrè nù wọn ọwọ́ ni àléyìí kà àwọn àkàrà ń bẹ nu markasi bẹ́ẹ̀ táwa náà ń sàn wáyé bí Allahumma alayka bihim alayka bi lágbájá alayka bi lágbájá alayka bi lágbájá alayka bi lágbájá má jẹ́ kí àwọn ọmọ wọn tó mi dúró tálkì àwọn òbí tó kọ́nà má jẹ́ àwọn ọmọ wọn tó àwọn àrọ́mọdọ́mọ wọn wọn ò sì lè tó wọn bẹ́ẹ̀ àbí tó bá jásí wípé wọn ò bá lépa bàbá náà kí láyé dá lókun àbí tó bá jásí wípé wọn ò bá fi àyè múre sẹ̀sán orí ṣé ká dá màlúù lára ọmọ wọn. Anabi wala ṣe kà wọn bẹ. Abi Jahali Abu Jahali ìjọba ń bẹnu àwọn amárika ṣìṣì. Utuba bun Rabi'a ń bẹnu àwọn méje ni wọn afárabalẹ̀ àwọn àtìsí yìí náà méje làwọn náà. méje làwọn tọ̀hún lásìkò ànábì bẹ́ẹ̀ àwọn àtìsí náà méje ni wọn àmọ́ àwọn àtìsí àwọn ò ní kà wọn wọn kálukú wọn máa lè kà wọn sínú ara ẹ̀ tí wọ́n ní sẹ́ sí Ádámù ò ní sí ma aláwọ̀ ọ̀fẹ́ ó dìde ma kéèyàn orí bínú ọba ti rí un bí sì ti ń rí ni kó sì má dunnú sí àfa rẹ̀ wípé àfa mi káre lọ́rùn kó tó má dunnú bẹ́ẹ̀
alayka bihim. alayka bi abi jahli. ọlọ́run bá mú Abu Jahli. wa utba bin rabi'a. utba bin rabi'a ọlọ́run bá mú wa. wa shayba bin rabi'a. shayba bin rabi'a ọlọ́run bá mú wa. wal walid bin uqba. walidu ọmọ kilo pe. uqba. walidu ọmọ Uqba. Uqba tubunu abi Mu'ayt ọmọ rẹ̀. òun ṣe rí ibú ọmọ náà ọdún fọmọ ṣe rí ibú. òun bú anabi o tó ní kọ́ ọmọdé o tó máa bú anabi ni ọlọ́run bá mú ọkọ rẹ̀ náà. báwo lẹ́yìn náà ti ṣe tọ́mọ náà ń ṣe. kí ló pé. Umayya bin Khalaf anabi ni ọlọ́run bá mú. tọ́jà bàbá Walidu. Ammara tu lòun. Ammara tu ọmọ Walid bá mú wa anabi sàn àmì èjì òun nígbà tá anabi sàn ọlọ́run ni mo ti gbọ́. Ibn Abbas tó wá sọ̀rọ̀ yìí wá ní. ọlọ́run fi ọlọ́run tó gbé anabi dìde òun fi búra. Sammahum. oníjọ́ àtúntò tó dogun bá dárì ọlọ́run méjèèjì tá anabi ká ni àwọn méjèèjì ni wọ́n bá ogun náà lọ. Suhibu ila al-qalil. kòtò kan náà ni wọ́n gbé báyìí kòtò kan anabi ni ẹgbẹ́ kòtò pé wọ́n ti kú wọ́n ní wọ́n ti kú anabi ni èpè tí mo sẹ́ ń jẹ́ kìnìún àná ọlọ́run ti gbà. ọyẹ ẹ̀rọ wọn sójú kan náà bí wọ́n ti dààmú mi láyé òun kọ́ máa lè dààmú ara ńlá kìí àmọ́ bẹ́ẹ̀. anabi wa yẹ kó wájú kan náà wọ́n á kó wọn bẹ́ẹ̀ anabi wa dó bi sàárè wa àdìsí jó yẹ wa pé anabi wa ní ẹ̀yin Quraishi ẹ̀yin méjèèjì aliwajadtum ma wa'adakum rabbukum haqqan. àdéhùn tọ́lọ̀ ń bá yín ṣe kó wọn ò ní jẹ gbádùn lálùkìyàmà ipò ẹ̀ ṣe rí ibú lálùkìyàmà ẹ bẹ̀rẹ̀ ya. ṣé ẹ ti rí báyà bẹ́ẹ̀ rí ẹ ti rí abẹ́ rí sọ́dọ̀ kẹta bá náà bìnrin pé atukallimu amwatan qad jifu la arwaha lahum. àwọn tó ń bá sọ̀rọ̀ yìí wọ́n ti dòkú kọ̀sẹ́mi fún ọmọ anábìnrin rárá o. anábìnrin ma antum bi asma'i ma aqulu minhum. anábìnrin gbogbo ibẹ̀ ti gbóhùn bí n ti ń sọ̀rọ̀ ibẹ̀ ti ń gbọ́ ni ẹ gbọ́ tó àwọn ń gbọ́ mi jù yín lọ. anábìnrin wọn gbọ́ walakinnahu lam yujibu àmọ́ wọn lè dáhùn ni àwọn náà ti bá ní tí mo ń sọ fún wa pé ọlọ́run ó ṣe fún wa àwọn náà ti rí báyìí. Walidu ọmọ Uqba yẹn látara eribu tí bàbá rẹ̀ ṣe èrè tó jẹ lára ọmọ rẹ̀ ni wípé Walidu yẹn padà kí là ń pè é Walidu ọmọ ti Shayba Walidu ọmọ Shayba ó ti yé bọ̀nà Abi Shayba ọmọ tiẹ̀ wọ́n padà dẹni tí mutí ọtí ni àgbákò ọtí ni òun lọ padà lọ lè kírun àsùbá ní rákà mẹ́rin ní Dáúdà Bani Umayya ó mu títà ọwọ́ lè kásùbá yóò kásùbá fáwọn èèyàn Allahu ọwọ́ kí rákà mẹ́rin wọ́n bá ń pè yí pé rákà mẹ́rin lókì ọ̀rẹ́ kí ni bí ọba tó yín máa tó fi méjì sí èrè bàbá tiẹ̀ nu nígbà bàbá rẹ̀ jẹ́ nú ọ̀tá ànábì gbogbo ẹ̀yin tẹ́yin náà ń bá sí Ádámà sọ̀tá lónìí tẹ́ ẹ tún bá wọn máa sọ̀tá lónìí ẹ̀yin méjèèjì tẹ́ ẹ ṣe déédéé méje ti tànábì tọ́lọ́hún pa wọ́n rẹ́ ó ti bá wọn ní kọ̀lí ní kùlẹ́yìn bù tí wọ́n dà wọ́n sí kùlẹ́yìn gbogbo orun yín bẹ́ẹ̀ náà táwọn ọmọ àwọn tọ̀hún wọn ò sì lórí pamọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ṣe fún kálukú náà sẹ́mi àbá àdàkọ ẹnìkan ní sè ẹni ọba ti wá ní lágbájá ń bú wa òun kálukú ọmọ wa fura sí àwọn afurasí pé ìwọ́nu ẹ̀yin ọmọ akẹ́wọ́ ọ̀hún tẹ́yìn náà sì ń dìde pé ilé àfáàfáà yín ọmọ àfáàfáà yín gbọ́ òun ló kù tẹ́yìn ọ́ máa fi ta yín lẹ́wàá sọ di gíláàsì tẹ́ máa lẹ òkùnmá alibarika àfáà yín náà tọ́gbà lára sí Ádámà tọ́pọ̀ sára tìyín náà ọlọ́wọ́ wọlé àfáà yín pa àfáà yín ò sí bẹ́ẹ̀ àfáà yín máa yín náà láyé náà àfáà yín pẹ̀lú baba Mudiru wọ́n síra láyọ̀ àti àlàáfíà àfáà yín náà kọ́kọ́sẹ̀ lára baba Mudiru tí wọ́n fi lè bá Ọlọ́run ìpàdé àwọn àti ṣe Ádámà dà àwọn èèyàn Kábílà ọmọ náà àyè tó sára nù yín torí jọkọ̀tọ̀
bí ọbẹ̀ yìí àdéhìí tí ọ̀sára nù yín gbogbo yín ọlọ́run ó ju àlùbáríkà yín kù ẹ sàmì fún ọjà